láti ìlú èkó ni Ifeoma ti ń gbé kokéènì lọ sàbújá lọ́wọ́ bá tẹ̀ ẹ́ lọ́nà. Ọwọ́ àjọ tó ń gbógun ti lílo oògùn olóró lórílẹ̀‐èdè yìí ti tẹ obìnrin ẹni 50 ọdún tó ń ṣiṣẹ́ aránṣọ Ifeoma Erenta Ezeukwe lẹ́yìn tí wọ́n ka kokéènì tó lé ní kìlógíráàmù kan mọ́ ọn lọ́wọ́. Ifeoma ló jẹ́ òpó tó sì parọ́ pé òun lóyún kí ẹnikẹ́ni má bàa lè dá dúró lọ́nà láti yẹ nǹkan tó gbé dání wò. Agbègbè Jibowu ní Yaba nípínlẹ̀ Èkó ni ọwọ́ ti tẹ Ifeoma lọ́jọ́ Friday tó kọjá nígbà tó fẹ́ lọ gbé kokéènì náà fún ọ̀kan lára àwọn oníbàárà rẹ̀ nílùú Àbújá. Agbẹnusọ fún àjọ NDLEA Fẹ́mi Babafẹ́mi ló sọ pé àwọn tún rí 200 gíráàmù kokéènì nínú ilé Ifeoma lágbègbè Àgọ́ Palace Way, Ọ̀kọ̀tà. Nínú ìjẹ́wọ́ rẹ̀, Ifeoma sọ pé òun jogún gbígbé egbòogi olóró látọ̀dọ̀ ọkọ òun tó kú lọ́dún 2 sẹ́yìn.